gbogbo ẹ̀yin tí ẹ bá wo ètò yìí ojú tẹ́ fi ń wò wá Ọlọ́run ní jẹ́ kójú náà fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá Ọlọ́run ní di etí náà owó tẹ́ fi ń ra data Ọlọ́run ní jẹ́ kí owó náà tán lọ́wọ́ yín àpò yín ò ní gbẹ o àlùbáríkà Ànábì níwájú Ọlọ́run wala la hawla wala quwwata illa billah gbogbo àwa tá ń bẹ nídìí kí ìlú Ògbómọ̀ṣọ́ máa ga Ọlọ́run mọ́sà gbé wa ga bàbá ọba sọ̀hún Ọlọ́run gbé yín ga o Ọlọ́run gbọ́ bá ga pẹ̀lú àwọn tó ga má rọ́bà ní ilẹ̀ máwọn tó rí ilẹ̀ wà rọ́ fanahu máa kàná àlè iyẹ̀ ní yẹ̀yẹ̀ lé kó yọ̀bá kalẹ̀ ìrọ̀ ní ìrádàbà kó rọ̀bà lọ́rùn aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkèrè ọwọ́ ọ̀la ọba àtòkèrè ọwọ́ ọ̀la ọba àtòkèrè ọ̀la ọba àtòkèrè ọwọ́ ọ̀la ọba àtòkèrè ẹ̀dẹ̀ fẹ́ yìí lẹ́kùn àmúta àkọ́kù ká aláhùn yáṣù àmúta àkọ́kù ilé ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí ilé ọ̀gẹ́rẹ́ alákòyíká ẹni bá pèrí ọba wa láyìdá ilẹ̀ lanu kómi àgbé wọn lọ ẹni bá korí wa láyìdá ilẹ̀ lanu kò máa gbé wọn lọ subhanahu. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi ahlillah adọ́pẹ́ fún Ọlọ́run Ọba atoro alekun ikege fún aṣáájú ẹ̀dá Nabi Muhammad àwọn ìyàwó àwọn ọmọ àwọn sahabe Olúwa kó bá kẹ́ gbogbo wọn bá Sheikh Adam Abdullahi al-Ilori Olúwa kó bá ṣe alekun ìkẹ́ wọn aba Sheikh Kamaluddin al-Adawi Olúwa kó bá ṣe alekun ìkẹ́ wọn aba Sheikh Yusuf al-Arbaji Olúwa kó bá ṣe alekun ìkẹ́ wọn gbogbo khulafa wa àwọn bàbá tí mo dákọ yìí Ọlọ́run kó bá ṣe alekun àdúró ti fún wọn Ọlọ́run kó má da ilé àti ọ̀nà àti ọgbẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn rú pàtàkì jùlọ bàbá mudirul markaz Sheikhna Habiballahi Adam Abdullahi Ilori bàbá wa OON àlékún àlàáfíà ara Ọlọ́run kó bá ṣe fún yín o Ọlọ́run má jẹ́ máa padà sí aburú ibi àlàáfíà dé lára yín Ọlọ́run kó tújú tún máa pọ̀ sí wala la ilaha illallah bákan náà bàbá wa fadilatu Sheikh al-Mudir Badruddin Abdussalam Ọlá Ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà yín bákan náà bàbá wa fadilatu al-Mudir Sheikh Abdul Aziz Muhammad al-Awwal anila gbesinga Ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà fún yín bákan náà bá fadilatu Sheikh Al-Hajj al-Imam Muhammad Mikail Abubakar Zainul Faida fi bilad Ògbómọ̀ṣọ́ wa ma jawaraha Olúwa kó bá ṣàlékún àlàáfíà àti dáadáa yín wala la ilaha illallah mo fi gbogbo yín bàbá albarka yìí mo fi takoko gbogbo àwọn bàbá nínú Islam mo dẹ̀ ń fi yín kí wọn wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ mo kí bàbá wa tí Ọlọ́run kó gbogbo ilẹ̀ àti ìlú Ògbómọ̀ṣọ́ lé lọ́wọ́ tọ́án wàkàrẹ̀hàn àwọn alọ́ba bàbá wa ọba Gandhi Àfọlábí Ọládùnní Ọláoyè Òrùmagẹ́gẹ́ kẹta kábíyèsí o mo sì fìlà fúyádé o èmi súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je mo dìnà sọ ọba níwọ̀n ẹgbẹ̀fà torí wípé arọ́bàfín òun náà ni ọba ń pa bàbá mo bá búbú níwájú yìí mo pàgbọ́n mọ́ o àpèrètẹ́ ìdòkólé yẹn Ọlọ́run má jẹ́ kí ó gbóná máa yín Ọlọ́run má da ìlú máa yín ní orí ètò àlàáfíà ìlú Ọlọ́run tó tún máa tẹ̀síwájú sí ọba alálàáfíà níyín ọba àdùnnú níyín ọba adé kí ìlú ó túbà kó túṣẹ níyín Ọlọ́run má jẹ́ máa padà sí aburú má jẹ́ yáwó mú kú bàbá o gbogbo tí ń jẹ́ àjẹ́ndà yín ní àwọn èròǹgbà yín tẹ́ ní fún Ògbómọ̀ṣọ́ yín ní dáadáa Ọlọ́run kó jẹ́ kó wá sí ìmúṣẹ wala la ilaha illallah wala Muhammadu rasulullah sallallahu alaihi wasallam in tí mo wá bí láti wá ṣe lónìí wọ́n ní pé mo kí bàbá wa Hamzat Abdurrashid bákan náà mo kí bàbá wa Abdulaziz Abdurrafin tí wọ́n darapọ̀ mọ́ wa mo kí bàbá wa Adesina Samuel lẹ́yìn táwọn náà darapọ̀ mọ́ wa tó gbẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń wọlé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jẹ́ á máa tẹ like ẹ jẹ́ á máa comment ẹ sì jẹ́ kí a máa share kí program yìí ó lè bá a lọ kó lè bá a go viral púpọ̀ kó fi lè dé tí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní tá à ń ṣe léyìí fún wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ èyí ń láyé jọ̀hún lónìí gbogbo ara là ń mú tó àmójútó àmọ́ gbogbo ara tó ní tí mo jáde fún nǹkan ẹyọ̀kan náà ni mo ń wo program kan lọ́dọ̀ gáì kan ó dà pé blogger afa Yunus Imam ọjà agbó ni wọ́n ń pè ní Kàbísanra wa alaikum salamtullah afa wa Adesina mo kí yín mo dáhùn sálámà yín bàbá wa Adesina Samuel Ọlọ́run kó ṣàlékún dáadáa yín mo ń wo program Kàbísanra yẹn ó wá Ọlọ́run ṣe ó
ó gbé ẹnìkan ó gbé bàbá kan nínú àwọn bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ yìí nínú àwọn bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ yìí ẹ rí pé tọ́pìkì program mi ni wípé ta gan ní ń da àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ rú ìbéèrè ńlá ni Ọlọ́run kó jẹ́ kí n lè retreat níwọ̀n bá. Lákọ̀ọ́kọ́ ìwàásù Ògbómọ̀ṣọ́ bàbá wa kábíyèsí àbí ìjẹsọ̀hún bàbá wa kábíyèsí nílùú Ògbómọ̀ṣọ́ wàláhì tàláì mà já á lè yóò sí lófin ard. Bàbá náà wá láti wá ba ilẹ̀ jẹ́. Bàbá náà wá láti wá ba ilẹ̀ jẹ́. Nínú àpilẹ̀kọ ọ̀rọ̀ wọn àkọ́kọ́ níjọ́ àkọ́kọ́ tó ń kọ́ bá wa sọ̀rọ̀ òun náà ni bàbá ti sọ àwọn aims and objectives wọn léyìí tó ṣe wípé ó mú àwọn di ọba. Wọ́n dẹ̀ tí ó yé wa láti gbà náà wípé in tí bá ń jẹ́ ọ̀rọ̀ ilẹ̀ nínú ìlú àwọn ò ní dá sí. Ìjọba kí n wá gbalẹ̀ ìdẹ̀ wá jọba kí n wá máa ta ìlú ńlá àbí kí wọ́n máa gbé ẹsẹ̀ lélẹ̀ orí tí mo jọba lẹ́kọ̀ọ́ bí kò ṣe pé mo jọba láti wá tún lù ṣe. Tó bá tiẹ̀ wá kàráǹgídá ká nílò ilẹ̀ fún ìdàgbàsókè ìlú á tọrọ ẹ̀ àbí á rà á lọ́dọ̀ àwọn tó ní ní tá a sanwó ẹ̀ fún wọn tá a dẹ̀ fi ṣe nǹkan bá fẹ́ ṣe. Mo kí bàbá wa yìí ti jábá tó lọ kó bọ̀rọ̀ Sheikh Ibrahim mo kí yín púpọ̀ ẹ kú darapọ̀ mọ́ ètò. Ntí bàbá náà wá ṣe nìyẹn. Ntí wọ́n dẹ̀ tó sọlé láti gbà tí bàbá ti jọba òun náà nìyẹn. Program tí mo wá ní mo wò lánàá yẹn bàbá tí ń sọ̀rọ̀ yìí tí wọ́n wá apologize fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àbí tí fún gbogbo tí fún àpẹẹrẹ bàbá wa sọ̀hún wípé àwọn á tọrọ àforíjì lórí tí àwọn mùsùlùmí ṣe. Àkọ́kọ́ ọ̀rọ̀ ni wípé bàbá yẹn wọn sí ní position àti tọrọ àforíjì. I'm not sorry to say ìwà bí láti wá bú anybody jama ìwà bú ẹni kankan ṣùgbọ́n bàbá yẹn wọn sí in position láti bọ́ sílùú láti máa gbẹnu sọ pé àwọn ń sọ̀rọ̀ fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí kódà nínú Central Mosque torí ẹni ká ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọn jóye kankan nínú Central Mosque. Ọ̀rọ̀ wọn bẹ́ ń bí máa padà máa play ẹ̀ tó bá dé kó necessary láti jẹ́ pé kẹ́ ẹ máa gbọ́ kẹ́yìn ìjàmá ò máa gbọ́ máa wá máa mú àwọn keynote jáde nínú àwọn ọ̀rọ̀ wọn yẹn láti máa ṣe explanation rẹ̀. Bàbá yóò sí in any right wọn ò ní any right wọn ò sí in any position láti pé mo wá tọrọ àforíjì fún àwọn mùsùlùmí. Ó yẹ wo ni bàbá yìí jẹ nínú ẹ̀sìn. Ó yẹ wo ni bàbá yìí jẹ láàfin sọ̀hún tó fi jẹ́ wípé tí wọ́n bá fà á lọ níbí àwọn ni wọ́n jáde tí wọ́n bá fà á lọ lọ́hùn àwọn ni wọ́n jáde. Wọ́n lóòótọ́ wọ́n sọ wípé olóòótọ́ ìlú òun ni ìkàlú àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wí nítorí pé àṣòótọ́ ọ̀rọ̀ ẹ wá ń lépa ẹ̀mí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ọ̀sì láti ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkìlọ̀ òun láti ń gbọ́ but ẹni tí ó bá fọ̀ ló má onítọ̀hún ò ní dákẹ́. Kẹ́mi mi ó lọ lórí ọ̀rọ̀ Islam Ògbómọ̀ṣọ́ yìí àbí lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ yìí ó tẹ́ mi lọ́rùn ju kí n wà ń bẹ̀ kójú ó máa rí rádaràdá lọ. Káfíà tó wá sọ wípé Ọlọ́run ọba lọba tó ní ẹ̀mí òun lọba tó dẹ̀ máa ń gbà á nígbà tásìkò rẹ̀ bá tó. Ẹni tí ó dàgbà tí ó darúgbó ọwọ́ Ọlọ́run ọba ló wà. Ẹni tí ó kú ní kékeré ọwọ́ Ọlọ́run ọba ló wà. Bẹ́ẹ̀ bá lè pààyàn ẹ gbìyànjú ẹ máa ṣe. Ọlọ́run ọba tí ń yẹ ẹ̀dá yóò máa yẹ àwọn tí ó máa yẹ. Bẹ́ẹ̀ bá dá wà lákẹ́ pé ká má sòótọ́ mọ́ èèyàn kan lè dá lákẹ́ nínú millions èèyàn tí ó sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ní ẹ fẹ́ fọlọ́pàá gbé èèyàn ipa gbàgbé ẹsẹ̀ wọn ẹ̀yin náà dúró níbẹ̀ ẹ má jẹ́ àkú má. Kò sí agbára téèyàn lè ní kò sí owó téèyàn lè ní kò sí ọlá téèyàn lè ní kò sí ipò téèyàn lè wà bó sì lè wò kó pọ̀ tó Ọlọ́run ọba sì ju gbogbo ẹ̀ lọ. Mo wí mo ní ìwà bí láti wá búyàn àlàyé ọ̀rọ̀ ni mo wá bí láti wá ṣe. Bàbá yìí ní láti jáde láti máa sọ̀rọ̀ wípé àwọn tọrọ àforíjì lọ́wọ́ ẹ ṣeun bàbá mi Hamza
Hamzat Abdulrasheed Al-Imam Ọlọ́run kó bá mi ṣàlékún dáadáa yín pẹ̀lú ògo Ọlọ́run àbúrò ní ṣe wá la yusibana illa ma kataba Allahu lana huwa maulana wa 'ala Allahi falyatawakkalul mu'minun wa rada Allahu alladhina kafaru bighayzihim lam yanalu khayran wa kafa Allahu lil mu'minina al-qitala wa kana Allahu qawiyyan 'azizan wa idh yamkuru bika alladhina kafaru liyusbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuru Allahu wallahu khayrul makirin hasbunallahu wa ni'mal wakil. Naam, bàbá náà wá jáde láti máa sọ wípé àwọn ń tọrọ àforíjì wípé àwọn kan ní ń dà lóru, àwọn dẹ̀ ń sọ wípé gbogbo ẹni tí bá ń da Ògbómọ̀ṣọ́ rú kọ́lọ̀ máa tú náà àṣírí wọn. Àdúrà yín ń gbà láṣírí fi ń tú. Tó ipọ́ lọ́wọ́ gbàdúrà tẹ́ ń ṣe yẹn, wallahi tallahi ilà àṣírí fi ń tú. You are not in any position láti pé ẹ jáde. Ṣé gbogbo wa wà níbàá ìlànà náà Maulana Sheikh Nuh Haballu mo kí púpọ̀ ẹ káàbọ̀ sà. Gbogbo wa ń bẹ ń bí lánàá àná tí mo sọ kìí ṣe àná yesterday Friday yìí nígbà tí ipò náà fi ń bẹ nínú ilé yín gbọmọgbọmọ yín ó pọ̀ nínú Central Mosque báyìí. Kì í kírun nínú Central Mosque. Ẹ̀yin náà dá mọ́sálásí tí kó ẹni mọ́sálásí nínú ẹ̀dẹ̀ yín nínú ilé yín. Tí n bá ń sọ inú ilé yín kìí ṣe ní family house ni mò ń sọ. Ẹni mọ́sálásí nínú ilé tẹ̀yìn yẹn fowó ara yín kó tẹ̀ ń gbé ní mọ́sálásí jimá. Àwa ní nítorí ẹ̀ ní òye jẹ́ kí ẹ wá sí mọ́sálásí Central Mosque ọjà gbó láti wá tò lẹ́yìn bàbá yín. Why today? Kí ló dé ṣe mọ́sálásí inú ilé yín tẹ́ ẹ̀kọ́ yẹn só ti wó ni? Àbí wọn ò kírun mọ́ níbẹ̀? Àbí irun tí wọ́n ń kí níbẹ̀ Ọlọ́run ò gbà? Tó fi wá jẹ́ wípé lánàá lónìí lọ́la ẹ̀yin yìí náà ni ẹ̀yin kan yìí náà ni. Yorùbá ní tó bá ń pèèyàn lẹ́lẹ́nu yànyàn onítọ̀hún máa ń gbìyànjú àti pa ẹnu ẹ̀ mọ́ni. Ẹnu ń kùn yín púpọ̀ sà. Ẹnu ń kùn yín púpọ̀. Tí n bá ń ṣe program mi ò kì í sábà dákọ yín. Tí n bá dẹ̀ sọ̀rọ̀ débi ọ̀rọ̀ yín mo máa ń pẹ́ sílẹ̀. But ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù. Ẹ̀ ń fa àbùkù kan ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀ ń fi àbùkù kan àpèrè bàbá sọ̀hún. Kí ló dé sẹ́yìn nìkan ni? Ẹni lówó ẹni lọ́lá ẹni lókìkí. Àwọn kan ní ìtù yín lọ. Ẹni nípò. Àwọn kan ti ní ìlànà. Àyìnà Sàmúdù. Àwọn Sàmúdáwádà. Àyìnà Kọ̀ọ̀rún náà dà lónìí. Wà àyìnà Fìràún. Níbo ni Fìràún náà ń bẹ lónìí? Onítàwá yìí. Ibo ni gbogbo wọn yẹn wà? Àwọn náà ti wáyé rí. Àwọn à ń sọ̀rọ̀ wọn bí ìgbà pé wọn ò tiẹ̀ exist nínú ayé. Mi ò bú yín o. Ṣùgbọ́n kí ni ẹ dákun nítorí ìtọ́lọ́hun. Ẹ ṣàtúnṣe. Ká ní ìdè náà ni Ọlọ́run kó tú yín sílẹ̀ kúrò nínú ìdè. Ká wá jẹ́ pé ìfẹ́ ẹnu ni. Èyàn kì í tẹ̀lé ìfẹ́ ẹnu ẹ̀ kó gúnlẹ̀ síbi tó dáa. Àwọn ò gbàdúrà k'Ọlọ́run sọ yín di ọlọ́lá àná. Torí pé nínú àwọn ẹwà ìlú Ògbómọ̀ṣọ́, nínú àwọn ògo ìlú Ògbómọ̀ṣọ́, ìní ẹ̀yin náà wà. Àgbàdúrà kẹ́ ẹ di ọlọ́lá àná o. Èyàn tó bá jẹ́ pé ẹ̀ ń fà níyàn dáadáa náà ọlá yín. Tó bá wá jẹ́ wípé ẹ̀ ń ná nítorí kó lè bá àbàjẹ́ ni. Akramakumullah. Ọlọ́run mọ̀ bí ṣe máa ń múrú yín o. Tí ó sì mú yín débi wípé ẹ wà máa àwọn èèyàn máa wò pé sóhun nẹ́ẹ̀sì ni. Ìbẹ́ lọ́hun àpadà sí aburú fún yín. Ìbẹ́ lọ́hun àpadà sí aburú, ìbẹ́ lọ́hun rẹ̀ fún yín. Ẹ wá ń sọ nínú kílípù yẹn wípé nígbà náà ń kọ́sẹ́ ìgbà tí ọ̀rọ̀ yìí ṣe pé ìgbà tọ́rọ̀ yìí ó ṣẹlẹ̀ Imam ò sí nlé Àbújá ló wà, gbogbo ara wọn kó wà l'Àbújá. Ṣùgbọ́n fèrè eléyìí atẹ́gùn tá a bá fọ́n sínú fèrè, ọ̀rọ̀ tá a bá fọ́n sínú fèrè ìní fèrè máa ń gbé jáde. Àwọn hooligans tí wọ́n jáde sí bàbá sọ̀hún tí wọ́n fàbùkù kan orí adé, Ọlọ́run ṣe wọ́n gbé ní live video ẹ̀yin náà fojú yín rí, kìí ṣe pé ẹ gbọ́ lásán. Tí wọ́n ń kọrin wípé ẹ ṣé o ẹ wá máa lọ fún bàbá wa sọ̀hún. Bàbá sọ̀hún wọ́n èso lóyè àdúgbò. Wọn kàn kí ń sọ bá kan jábútẹ̀.
HIM, His Imperial Majesty. His Imperial Majesty. Mo iru mo ipe méjì nínú ìlú kan. Kẹ́ni kan tó pé first class ọba lòun, ọba tí wọ́n ṣe ẹgbẹ́ first class rẹ̀. Ní kakẹ́ta máa ń sọ̀rọ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí o. Gbogbo ẹni ó bá ní first class ọba ní òun nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí, òun àtàwọn olóyè àfin bàbá sọ̀hún, ìrọ̀jọ́ ni wọ́n. Àbí bàbá wẹ́ ààrẹ àgò sára àwọn first class ọba kọ́ ni wọ́n kà wọ́n mọ́. Ìyàwó àyálóde sí ara àwọn first class ọba kọ́ ni wọ́n kà wọ́n mọ́. Bàbá abára tí wọ́n sára àwọn first class ọba. Kí a ló mọ̀ sí first class ọba gbogbo kò mẹ́nibọ́dì sí. Ẹja kú nídìí ẹ̀. His Imperial Majesty. Mẹ́ta péré ni wọ́n ní gbogbo Ọ̀yọ́ state bó ti tóbi tó yìí. Lọ́wọ́lọ́wọ́ yìí sì ní gbogbo ìṣàkóso àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí ilé sọ lọ́la o. Lónìí tá à ń sọ̀rọ̀ yìí, ààrẹ abẹ́ àkóso bàbá wa Ṣọ̀ún ìlówó àkọ́nà kó darí bàbá pẹ́. Káwọn ọmọ aláìníran kan kún wá jáde, kún wá láwọn ń fàbùkù kan rú ọba bẹ́ẹ̀, kẹ́ ẹ wá lẹ́yìn kọ́lẹ̀ ń rán wọn. Bóò làwọn òsèmọ̀ pẹ́yìn kọ́lẹ̀ ń rán wọn. Ṣẹ́yìn kọ́nú láwọn ń sọpọ́ọ̀tì ni. Ẹ wá ń sọ nínú ọ̀rọ̀ yín wípé gbogbo ayé ti mọ̀ pé yìí ò kí ń so ní gàgírígàgan. Alhamdulillah, gbogbo ayé náà ní fojú rí gbogbo ń tẹ̀ ń ṣe. Níjó ní tẹ́ ń kíbò sí, ṣéwù tó jọ ọba lọ, ṣéwù tó jọ ọba lọ, ṣéwù tó jọ ọba lọ, ṣéwù tó jọ ọba lọ. Ṣèbí nínú Ògbómọ̀ṣọ́ yìí náà ni pé Yunus ju ọba lọ, ó ju ọba Gandhi lọ lẹ́nu yín. Kó ó gbá lẹ́nu yín, kó tó ó gbá lẹ́nu yín, kó tó ó gbá lẹ́nu yín. Tí èbá wáyé ṣe wípé nta àbá fi ó bàjẹ́ oníbà tí máa ń ṣe. Tó bẹ́ẹ̀ ká. Bàbá Sheikh Jamiu Musa ọmọ ẹkùn, mo kí yín púpọ̀. Gbogbo kẹjà ń kọ́sà, ọ̀rọ̀ fi wa lọ́kàn balẹ̀. Ta ní jẹun tájá ń jùrù? Lẹ́ni àwọn ọmọ ẹ̀yìn yìí ni, Yunus tẹ̀lé wọn lẹ́yìn ìdíjọ́ náà níjọ́ tí wọ́n ń kíbò sí rẹ̀. Gbogbo ayé rí wọn, sì wọ́n kọ́ àdá lọ́wọ́, wọ́n kó kùmọ̀ lọ́wọ́, wọ́n kọ́ rẹ́ lọ́wọ́, wọ́n kó kùtà lọ́wọ́. Ta ni ò mọ ọṣẹ́ tí wọ́n ṣe bóò ní jàǹdùkú ti rí ẹ dákun? Tẹ́ láwọn tí ń bẹ lẹ́yìn èyí, èwọ̀n èyí ṣe jàǹdùkú. Èyí sọ wípé àwọn ọmọ lẹ́yìn èyí ṣe jàǹdùkú. Níjọ́ Yunus tí kílókù ẹ̀dẹ́ tó ti Mẹ́kà tó lọ tó ti dé tí ń bọ̀ wá tí wọ́n lọ pàdé rẹ̀. Ṣé báwọn kan dúró níwájú ààfin bàbá Ṣọ̀ún? Tó ń sọ pé ààfin wọn náà nu ẹrú gbogbo ẹsẹ̀ dá páropáro. Ẹni tí wọ́n bá bí da kó jáde, àwọn ó sa aládà àdáńbẹ́ lábẹ́ ọ̀kadà wọn. Ẹ̀dẹ́ sọ pé ẹ̀ kì í sóńdà nígbà gan. Bóòlù ẹsẹ̀ máa ń parọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ṣe fomi rọ́dà gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé Yunus báyìí. Òun gangan fún rẹ̀ òpùrọ́ ni à ń sọ pé ó parọ́ joyè ni, àdẹ̀ parọ́ lórí ẹ̀, à ń sọ àdẹ̀ dúró lórí ẹ̀. Pẹ̀lú gbogbo tí ń jẹ́ ẹ̀rí ta ní. A ní kó náà provide evidence, wọ́n lò kí ń sọ ọmọ ilé, ó lọ kówé jáde. Dákun sán lóò lọ sùkúù ni. Wọ́n lè sọ ọmọ ilé pé ilé ibi tó claim ara ẹ̀ mọ́ yìí o, tó ló belong sí o kì í sọ ọmọ abẹ, o lọ ń kó document jáde, o lọ kówé jáde, kí láà fi ìwé ṣe? Ìwé ni bàbá tó bí ọ, ìwé ni bàbá bàbá rẹ, ìwé ni bàbá bàbá rẹ, ìwé ni ìyá rẹ, ìwé ni ìyá rẹ, àwọn tí ìyá rẹ bá sọ olórogún nínú ilé, ṣé ìwé ni? Ọlọ́run mọ̀já kún, Ọlọ́run mọ̀já gbọ́ o. Ìbàjẹ́ ènìyàn kò dá sí Olúwa dúró. Irú yín èlé fokò ara yín síta. Ó rí wípé ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ kinní yìí, ìyìn lọ sí page mi ò dẹ̀ hide face ara mi. Show your identity. Ṣùgbọ́n èmi ò kí ń drag ọ̀rọ̀ pẹ̀lú kíni, pẹ̀lú àwọn tí ò bá ní làákàyè. Show your identity. Ìtú orúkọ tí wọ́n sọ nǹkan ló ń jẹ́ yìí. Ìyìn ní gbọ́rọ̀ rẹ̀. Bí mo ṣe wá ń bá a lọ, wọ́n ní ẹni tó bá jáde nínú ààfin tó bá jáde sáwọn, àwọn òsà nísàkúsà, àwọn ọmọ ẹ̀yìn Yunus àmàlẹ̀ ẹ̀yìn Yunus àná máa wà ń jọ náà. Ẹ sáà lẹ́ẹ̀tù rí fídíò yẹn náà. Tẹ̀sí láwọn ọmọ ẹ̀yìn tí yóò kí ń so ń dàgírí dàgan. Wọn èyí Adaluru. Bàbá Sheikh Zakaria Yusuf, mo kí yín púpọ̀, mo fi bàbá wa àgbà, Imam àgbà fún sùúrù lérè, mo fi wọ́n kí yín. Bàbá Fọlọ́run sọ Abdulaziz, mo kí ẹ̀yin náà. Ẹ kú dára kò dé tò. Níjọ́ tí bàbá Ṣọ̀ún ní kí wọ́n pàṣẹ wípé ẹ lọ ti mọ́sálásí yẹn pa, ẹ lọ ti géètì mọ́sálásí yẹn pa. Tẹ́ ẹ fi lọ já láti kírun jímọ̀ níjọ́ náà. Ẹ̀ẹ́dẹ̀ kí n sọ ń jà gidi jàgan. Ẹ̀yin lẹ́sìn ń wá bò lálàáfíà ó ṣe bò lè tó àlàáfíà ó ṣe ṣẹlẹ̀ nínú ìlú. Mo fẹ́ ká yóò ráwọn tí ń dà lóru ni. Bàbá dákẹ́tà sọ̀rọ̀ kí sípà àdé tá a fẹ́ sọ. Kí sípà àmọ̀ràn tá a fẹ́ sọ. Àmọ́ ṣùgbọ́n a ní ká wò yín níran díẹ̀
bóyá Ọlọ́run fọwọ́ tọ́ yín lọ́kàn ẹ yí padà àwa rí pé kí ni ojoojúmọ́ yín peléke sí lára yín ni. níjọ́ tá a lọ kí Eid ìtúnu àwẹ̀ tán tí wọ́n ń padà bọ̀ wá láti mọ́sálásí táwọn bàbá wa Imam Sheikh Habibullah Ahmad Tijani Ayilara àti àwọn entourage wọn ń bọ̀ láti Eid nípa àwọn fẹ́ lọ kí bàbá sọ̀hún. àwọn ọmọ yìí mà ti sọ òkúta dúró sínú mọ́sálásí àwọn náà máa ń dùn wọ́n lóko tí wọ́n ń sọ pákó ẹ mọ̀ lẹ́ẹ̀kí ń so ń jàgídíjàgan àbí ẹ dákun ṣé àwọn pákó yẹn ṣé àwọn òkúta tí wọ́n ń dùn níjọ yín nìyẹn ṣé ó ń wù jáde láti inú mọ́sálásí ni ẹ̀rẹ̀ ní gbogbo ayé fún fáwọn ọmọ yìí èso ń jàgídíjàgan. èyí tí n bá fi kún oníjọ́ náà tó gbáfà Yunus dé station ìgbà tẹ́ ẹ ti parẹ́ tí ò dẹ̀ sí evidence ẹ̀ ní òní jẹ́ kí n fi kún ṣùgbọ́n àwọn tó máa fèbó ní tí wọ́n bá nínú ọ́fíìsì níjọ́ náà lọ́hùn. mò ń sọ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ kan níjọ́ kan wọ́n ní ó lè nírú nǹkan bẹ́ẹ̀ nínú ọ́fíìsì náà ṣèbó ṣe civil defence rí civil defence ṣé kò tí ì resign kúrò níbẹ̀ tó tún fi ní ammunitions weapons nínú ọ́fíìsì ẹ̀dẹ̀lẹ́ kì í so ń jàgídíjàgan. Aqsam to be Rabbil Kaaba Al-Quran ni mo gbé lọ́wọ́ tí mo fi ń búra yìí fóònù tí mo fi ń ṣe prógrámù yìí orí ẹ̀ ní kíní yẹn wà mẹ́sẹ̀jì kan tẹ́nìkan sẹ́ǹd sí mi lálẹ́ àná wípé kí làwọn àfa Ògbómọ̀ṣọ́ kí la fẹ́ sọ ìlú Ògbómọ̀ṣọ́ rí báyìí mo ní kí ni tó ń tọ̀hún rí mo fi Al-Quran mo fi búra sí wàláhì sí mẹ́bí láì fóònù yìí orí ẹ̀ ní kíní voice note ní ìbá play rẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹnìyẹn láti máa sọ fún mi pé wọ́n ń kó àdáwà mọ́sálásí Central Mosque àti ìdá Aqsam to be Rabbil Kaaba ẹnìyẹn sọ fún mi wípé ẹ dákun ẹ mẹ́jẹ̀ kó dùn ọ̀sẹ̀ mọ́ ìgbà tó ń bẹ̀ mí sọ nísìnyí sórí mi nínú Central Mosque mo lọ kírun Central Mosque ni èwo nínú àwọn tí ń bẹ lórí òdodo lórí pé Yunus gbọ́dọ̀ lọ torí pé kì í sórí ipò rẹ̀ ló wà kí o kò lẹ́tọ̀ọ́ sípò tó wà yẹn ta lórí nínú wọn tí wọ́n tó wà mọ́sálásí wá kò ń fẹ́ kírun ṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ anybody láyè lẹ́yìn ẹ̀yìn tẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ni ẹ̀yìn nìkan náà ni ẹ ti occupy mọ́sálásí yẹn mo ní ṣe ẹgbẹ́ ní fún ọgbẹ́ anybody láyè ni so èmi kọ́ ni mo ní ọ̀rọ̀ tó ń sọ yìí ibi tó ti rí náà ló yẹ kó o ti kíbò sí wípé kí lẹ wá ń fi àdá ṣe láì fún àwọn sójú ogun afẹ́lọ kírun níta ń sọ nu o ẹni Islam ẹ̀sìn àlàáfíà ni àlàáfíà náà ló ń fẹ́ mẹ́rin di àdá káàkiri lọ mọ́sálásí ẹ̀mú ogun lọ mọ́sálásí ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kí ń sọ wàhálà Aqsam to be Rabbil Kaaba mo fi Ọlọ́run búra sí ó ní inú tẹ́ ni wọ́n ń ká sí tán dì mú báyìí wàláhì tàláhì àná tẹ́yìn tó ń sọ báwọn ọmọ yóò sún dàgídàgan àná ẹlẹ́ni ìyẹn rí tí ń sọ yìí o tí ń sọ fún mi àná yẹn iná ẹlẹ́ni rí tí ń sọ yìí o tí sì ń sọ fún mi tí ń narí tẹ̀ fún mi ẹ̀ láwọn ọmọ ẹ̀yìn yóò kí ń sún dàgídàgan bàbá sọ ń sọ̀rọ̀ wọ́n ń fún lẹ́sìn padà ẹni wọ́n yé ṣe mọ̀dàlú wọ́n yé sàdàlú wọ́n yé sún dàgídàgan bàbá sọ ń sọ̀rọ̀ wọ́n ń lẹ òkò ẹni wọ́n kí ń sún dàgídàgan ẹ sáàrí fúnra yín ọmọ ẹ̀yìn bàbá sọ̀rọ̀ mélòó lẹ́rí tóun náà wá kúkú mọ̀ lọ́wọ́ tó ní ẹ̀ gbọ́dọ̀ kírun mọ́sálásí o àbí tó ní Yunus gbọ́dọ̀ rìn nínú ìlú o ibi tẹ́ẹ̀tì mo ní jàgídíjàgan nìyẹn ṣèbí nínú àwọn ọmọ yín kan náà ló dó mọ́sálásí ní sọ pé ọba àwọ àṣẹ ìmáàmù jùmọ̀ ojú tọ́ba lọ délé ibú ọmọ ta ni ìmáàmù ọ̀hún tásẹ̀ rẹ̀ ju tọ́ba lọ talẹ̀ tó fi ìmáàmù náà jẹ ta ló wé láwà ní ta ló fún certificate tásẹ̀ rẹ̀ fi gbọdọ̀ wájú tọ́ba lọ olóyè ta ní ń ṣe orí géèmù tá a wà yìí ẹ jẹ́ ń sọ fún yín lè jẹ́ òdodo mo sọ fún yín yẹn kéèsì tí ẹ wọ tá a wà lórí ẹ yìí bẹ́ẹ̀ tí àjọ́nì ẹ̀yìn náà ní kẹ́ ẹ náà àjọ́nì bẹ́ẹ̀ tí náwó tẹ̀ náà kò tẹ̀ nágbára yẹn iná ní kẹ́ ẹ máa ná ìjọ wọn bá jókòó pé wọ́n da á wo bí tẹ́nàntì ṣe ń tu láńlọ́ọ̀dù lọ nínú ilé ẹ̀yin wá ń sọ wípé ní tó ti kọ́ káàtẹ̀ á sọ pé ní tó ṣẹlẹ̀ yẹn náà ó ní bó ti jẹ́ ṣùgbọ́n tí ọmọdé bá sí àgbàlagbà àgbà ọmọdé ni ó bí àgbàlagbà tágbàlagbà bá sí ọmọdé àwọn ọmọdé náà ni ó bí àgbàlagbà ǹjẹ́ bàbá sọ̀hún ìrìn tí wọ́n rìn yẹn ṣe ìrìn ìbàjẹ́ ni wọ́n rìn
ìfẹ́ tún ìtàn yẹn narrate mọ́ ni ẹnìkan lòun fẹ́ joyè àràbà lòun fẹ́ joyè ó dẹ̀ gbé owó wá sínú ààfin àwọn sì ní ìwọ àràbà ìní gbówó lọ́wọ́ rẹ lọ tún ìlú ṣe owó tó gbé wá yìí lọ wo in tipa rẹ bá ká nínú ìlú láti ṣe lọ tún ṣe lọ ṣàtúnṣe rẹ̀ àràbà dẹ̀ wọnú ìlú lọ ó dẹ̀ padà wá ó ní bàbá ojú ibi ọjà yìí òun fẹ́ tún kọ́ ǹjẹ́ ní kíbò sílé lórí ọjà yìí ò kí ń ṣe lẹ̀ mọ́sálásì ṣèbí wọ́n ti gbé kí ló kọ ẹ̀ jáde wọ́n ti gbé survey plan ní mọ́sálásì yẹn jáde ọjà yìí ò sí lára lẹ̀ mọ́sálásì àwọn mùsùlùmí ọjà yìí ò sí níbẹ̀ káàjẹ́ pé ẹfẹ́ jà lógun náà ni bàbá sọ̀rọ̀ ti sọ pé òkè àwọn ò ní bá yín mu ní wàhálà ẹnikẹ́ni tó fẹ́ kọ́ ọmọ kan ní sọ pé ẹ̀sìn tí ń ṣe mo dẹ̀ sọ ní program tí mo ṣe níjó ní mo sọ wípé ẹlẹ́sìn yìí ní àwọn àràbà yìí kan náà àwọn ni wọ́n gbẹ́ kànga wọ́n gbẹ́ bọ́ọ̀hù síwájú ilé wọn wọ́n dẹ̀ fa pipe wọ́n lé pipe láti ilé wọn yẹn wọnú mọ́sálásí wá mọ́sálásí ilé alágbà wọ́n lé pipe wọbẹ̀ wá pé káwọn èèyàn máa lómi yẹn fi ṣe kí lóko ẹ̀ kí ṣàlùwàlá ìgbà bóyá ẹ̀mọ̀ tẹ́lẹ̀ mo ti sọ nísìn mọ́sálásí pipe yẹn ó yẹ lọ fọ́ kẹsọ ìpẹ lẹ́sìn mi ò lè ṣe yín láǹfààní ẹ̀yin ló sì lè ṣe lẹ́sìn mi láǹfààní káyé ó lè mọ irú ẹ̀sìn tẹ́ ń ṣe àwọn sọ wípé ìsìláàmù táwọn à ń ṣe yìí nǹkan lè tẹ́yìn dúró lé lórí ìsìláàmù táwọn mọ̀ yìí nǹkan lè tẹ́yìn ṣe ìsìláàmù tánàbí Muhammad sallallahu alaihi wasallam tó mú wá fún wa nǹkan lè tẹ́yìn ṣe ìsìláàmù mọ̀ dàrú lè tẹ́yìn ṣe ìfẹ́ yà lọ púpọ̀ àbáyé wọn sọ pé lóòótọ́ wọn ní la ilaha illallah wọn là kọ mọ́ pàpò yìí lórí ókè àtẹ̀lé sọ pé ẹ jù lọ ẹ̀ẹ́dá sọ pé ẹ jù lọ lọ́jọ́ orí but olóyè ìlú ni olóyè Islam ni olóyè ẹ̀sìn ni ìpín ó lọ sáàfin kí ó lọ bẹ̀bẹ̀ káàtẹ̀ sọ pé ó bẹ̀bẹ̀ lásán ni àwọn ò bá gbọ́ ṣùgbọ́n ó tún wá ń pàtàn ṣé kò ní pàtàn ni ẹ̀yin ẹ̀ mọ̀ wípé tí wọ́n ṣe lánàá ìtàn rẹ̀ ó wáyé lónìí ètẹ́yìn náà ń ṣe lónìí wọ́n pàtàn rẹ̀ fáwọn ọmọ yín lọ́la bọ́lọ̀ bá ní kẹ́mi yín ó sì gùn dáadáa wọ́n tún pa fún yín náà wọ́n pa fẹ́yìn náà lójú yín torí pé gbà tẹ́mi yín gùn ló jẹ́ kí wọ́n pa èyí tí wọ́n pa lánàá yẹn ló jẹ́ kí wọ́n tún pa fún yín bìkọ́sẹ̀ yín náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yín bá tún gùn sí èyí tẹ́ tún ṣe lọ́wọ́lọ́wọ́ yìí náà wọ́n á tún pa fún yín wọ́n pa fáwọn àwọn ọmọdé ọmọ yín ẹ wá àwọn familiarity ẹ wá sọ pé ilé kápẹ́ àti ilé mẹ́sìfà òkè odò nǹkan kan náà ní ibẹ̀ jẹ́ kankan náà kí ló kọ yín nílé mẹ́sìfà òkè odò ilé Ìmáàmù òkè odò kí ló kọ ọbẹ̀ gbogbo ilé Ìmáàmù yòókù ti ń bẹ lóògùn ọ̀sán ló kọ ilé Ayílára ló kọ wọn pé àwọn nílé Ìmáàmù ìsàlẹ̀ àfọ́n ilé Ayílára wọn pé àwọn nílé Ìmáàmù òkè àgbẹ̀dẹ ilé Ayílára ni wọ́n ń pera wọn ilé Bangọ náà ló kọ wọn pera wọn ní ilé Ìmáàmù kí ló kọ àdúgbò wọn bẹ ìsàlẹ̀ ọ̀rẹ́ àbí kíni wọn pera wọn bẹ ilé Bangọ ilé Abógundé náà ló kọ wọn ní ilé Ìmáàmù kìíní kan ilé Abógundé wọn jẹ Ìmáàmù ilé Aláwìyé náà ló kọ wọn sọ pé ilé Ìmáàmù Ìtakókó ilé Aláwìyé ó ló kọ ilé Ìmáàmù Aláwìyé àwọn Adúyí náà ló kọ wọn àwọn Adúyí ilé Ìmáàmù Adúyí ẹ dákun ilé Ìmáàmù Sàlẹ̀ Odò tàbí Òkè Odò àdúgbò tí ibi tẹ́ ń sọ yẹn kí ló kọ rẹ̀ náà ẹ̀wọ̀n jọyìn ara yín mọ́ ilé kápẹ́ ilé ọba ni ilé oyè sí ni ilé ọba òun ilé kápẹ́ ilé oyè òun ilé kápẹ́ wọn ọ̀dẹ̀ kan máa yín nínú ilé Ìmáàmù yẹn lókè odò so ẹ má mú tí ò jọra wọn ẹ má mú ma àwọn bàbá àná àwọn bàbá àjẹta àwọn bàbá àjẹrin wọn ṣe dáadáa pẹ̀lú ara wọn wọ́wọ́ ìlàsípọ̀ wọn fi dùn ló fi dùn lónìí ẹ̀yìn ìyá ni ẹ wá yà á tán ẹsẹ̀ tó wá fẹ́ máa jọ ìrẹ́ papọ̀ ó ti wọn ì ṣe é báwọn wọn ò kì í ṣe é báwọn o wọ́n ní ajá ò kì í gbó kẹnu ẹ̀ ó fàyà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ inú mo ní kí n mú wá kí n wá sọ tó ti wà social media àwọn tó bá wá gbọ́ wọ́n á máa sọ pé kí wá tún fẹ́ kí wọ́n tún ṣe ṣèbọ́rọ̀ ni bàbá yìí ń sọ yìí ẹ máa sọ̀rọ̀ tàánú ẹ̀bẹ̀ lẹ́wà bẹ̀bẹ̀ kú ni ẹ̀bẹ̀ lẹ́wà fàyè yìí bẹ̀ ni tẹ́ ẹ bá bẹ̀bẹ̀ lónìí nísìnyí tó máa ní ó dáná kò sí ọ̀nù ọmọdé yìí mẹ́kọ́ jẹ kó mọ́ra lọ́wọ́ àforíjì yìí kí wọ́n tó tún yí pàrà fún mẹ́ ẹ tún ti sèmí aláṣìṣe ni yín láyé ni ẹ wá fàyè yín ṣe àṣìṣe ni tó fi jẹ́ pé ẹ fẹ́ máa bẹ̀bẹ̀ káàkiri àbí
ndo bàbá Àṣàfà ń bẹ lórí oyè àwọn ò gbọ́ wàhálà báyìí àgbọ̀ ẹnu ń kùn yín púpọ̀ jù sà ẹ dákun tó lè tọ́lọ́hun ẹ wá nípa bàbá pàpò yín wọ́n ń pìtàn wọ́n ń pìtàn kún lè mọ bí okun yín ti wá ibẹ̀ kìí sọ ní ilẹ̀ tó náwó mu ìtì ń ba yín bọ̀ tipẹ́tipẹ́ ìtàn tí wọ́n pa nìyẹn wọn pàtàkì tó kí bàbá kábíyèsí lè ààrẹ sí yín ẹ wá láwọn kan gún wọn gún àwọn èèyàn yín lọ́bẹ subhanallah kí n sì máa parọ́ irọ́ kí n sì máa pa irọ́ ṣé ti pẹ́ fẹ́ káwọn èèyàn ẹ̀ ń wá sympathy ẹ̀ ń wá social media sympathy yìí náà lè fi ń pa àwọn ẹ̀rọ ńláńlá báyìí ya subhanallah ta lẹni tí wọ́n gún lọ́bẹ ẹ mú onítọ̀ ọ̀hún jáde kẹ́ẹ̀fì bí tí wọ́n ti gún hàn ta lẹni tó gún wọn ẹ mú onítọ̀ ọ̀hún jáde lágbájá yìí ló gún wọn lọ́bẹ wọn sáà ní gún wọn lọ́bẹ kọ́ mẹ́rin tó gún wọn lọ́bẹ ẹ dẹ̀ bọ́ síta ẹ bọ́ sí gbòòrò ayé ẹ bẹ̀rẹ̀ sí ní parọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní parọ́ òkòtò rọ́ wọn ní kì í pẹ́ já o òkòtò rọ́ kì í pẹ́ já bẹ́ẹ̀ dẹ̀ sí ń pa lójoojúmọ́ náà ní ń já ló jẹ́ sọ pé ọlọ́run àdúrà yín tẹ̀ ń ṣe yẹn ọlọ́run ń gbà á pé gbogbo ẹni tí bá ń ṣàbòsí ìlú Ògbómọ̀ṣọ́ yìí gbogbo ẹni tó bá dẹ̀ ń wá kí lorúkọ ẹ̀ tó bá ń wá ìlọsẹ́yìn f'Ógbómọ̀ṣọ́ kọ́lọ́run kó tó àṣírí wọn ilà àṣírí gbogbo yín fi ń tú. Prince Taofik Adégòkè ẹ̀mọ̀ pọ́ba lónìí ìlú wáyé tẹ́ẹ̀sì wá fẹ́ gbà fọ́ba yẹn kí ló dé tẹ́ẹ̀sì fẹ́ gbà fún ọba yẹn kí ló dé tẹ́ẹ̀sì fẹ́ gbà fún orí ẹ̀tọ́ fi ń tẹ́ ẹ̀kọ́ yìí èmi ò lè tí ìráyè kà nísìnyí tó bá yá máa kà á máa dẹ̀ sí kíni máa fún yín lésì lórí ẹ̀ kúrò tó bá gba kí n jáde kí n ṣe program fún yín máa jáde máa ṣe program fún yín lórí ẹ̀ ẹ̀ ń kíbò sí ọmọ ilé ayélujára ní Tọ́líà Yunus Tọ́líà ọmọ ilé ayélujára agbó gangan ni ó dé ó kílèmù sàlẹ̀ àfọ̀n wọ́n ní wọn kò níbàtán sàlẹ̀ àfọ̀n ó padà sókè àgbẹ̀dẹ wọ́n lò níbàtán lókè àgbẹ̀dẹ ó bọ́ sọ́dọ̀ àwọn ará lámà ìwọ̀n à ń kílèmù bíi bàbá mẹ́rin márùn-ún nínú ilé kan náà yéé ó dá bàbá rẹ̀ mọ̀ òkè wọ́n ní ó gbé fọ́tò bàbá rẹ̀ jáde fọ́tò bàbá rẹ̀ kó gbé jáde gbogbo ayé ló ti rí fọ́tò bàbá Sheikh Habibullah èmi náà ní fọ́tò bàbá mo ní fọ́tò bàbá Yunusa kó gbé fọ́tò bàbá rẹ̀ jáde láti jọ ìkó fọ́tò bàbá gbé jáde ó dẹ̀ lọ́mọ Ògbómọ̀ṣọ́ lòun ọmọ Ògbómọ̀ṣọ́ sì ní àbí ayẹfẹ́ ti fẹ́ àti rí fúru adìẹ àṣírí yín ò bò mọ́ èmi ń sọ lóòótọ́ mo kì í dájọ́ kèfèrí fún yẹn ẹnì kejì dájọ́ kèfèrí Ọlọ́run ní máa ń dá ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó dájọ́ kan kalẹ̀ ó dá ẹjọ́ kan kalẹ̀ tí yẹn fi lè pèyàn ní kèfèrí bọ́ọ̀lù ànábì ṣe sọ ànábì ní mani dáa aban ẹni ó bá pèpè bàbá kan ipe bàbá yìí ni bàbá òun nítorí ogún tó lè jẹ lọ́dọ̀ bàbá yẹn tí èdè ṣe bàbá yẹn ló bí ànábì ní fahuwa káfíọ̀ òun tọ̀hún kèfèrí ni nínú ẹgbà wa kan nínú ẹgbà wa bíi ó wá bẹ́ẹ̀ náà ànábì wa sọ pé fàlìyàtà bá wọ àmàkàdàhù mìíràn náà kóńtọ̀ ó wà ó ti àyún àga àfẹ̀yìntì tí ó fi jókòó nínú náà kó wá kalẹ̀ látàyé nínú àwọn ṣùrútù ìmáàmà májàmú tá a fi ń yan imam kèfèrí ò dẹ̀ gbọ́dọ̀ kírun fún wa tẹ́tẹ̀ lọ ń sun ìrun yín nínú ọgbẹ̀yìn tẹ́ lọ ń kírun lọ́dọ̀ àgbo béèyàn bá kírun lẹ́yìn ẹni tẹ́ yóò mọ̀ pé kèfèrí ni àbí yóò mọ̀ pé obìnrin nínú àwọn ṣùrútù ìmáàmà nìyẹn èyàn ò mọ̀ pé obìnrin ni èyàn ò mọ̀ pé kàkànsábó ni èyàn ò mọ̀ wípé wèrè ni kò ní làákàyè èyàn ò mọ̀ wípé kò tí ì bàlágà èyàn ò mọ̀ kítún níná an yakuna musliman an yakuna zukuran an yakuna baligan an yakuna aqilan wa an la kini ó dà pọ̀ kan bẹ́ẹ̀ kini kan ṣákìlì lọ́n fàyẹ́ nàbí nǹkan ṣá kó má jẹ́ kàkànsábó nínú àwọn mẹ́jẹ̀mú yẹn mo gbàgbé bí àfáà oní kílópọ̀ ẹ̀ ṣe ìnzí àkọ́yìn ni wọ́n ṣe lo ìbára sígà yẹn but èyí tó sẹ́wọ́ mọ́ àfáà Yunus lára nínú márààrún àmì mẹ́fà tí wọ́n kà kalẹ̀ òun ní pé kí ni o à ń lá yẹ̀kú na kàfíran kó má jẹ́ kèfèrí bó bá ti dáràn tẹ́ ẹ fi lè pè é ní pé lágbájá yìí o ọ̀ràn tó dá yìí nínú ṣẹ̀ríà ìsìláàmù o kèfèrí ni ọ kò lẹ́tọ̀ọ́ kẹ́ kírun lẹ́yìn rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá tún wá ń kí ẹ̀ ń sun ìrun yín níná ẹni tó dúró tó láwọn wà láfíà fún ìlú yìí tí wọ́n láwọn yọ Yunusa níwọ̀n bàbá kábíyèsí ò láwọn yọ wọ́n ní kó step aside náà kó step aside kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ yẹn nínú ilé tí wọ́n bá yanjú ẹ̀ tán kí wọ́n máa padà bọ̀ wá kálóhun náà ló mú wá kó wá máa sì máa mú ẹ lọ ọ̀rọ̀ bàbá kábíyèsí ò jù bá ń lọ
ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ níta tẹ́ gbọ́ tẹ́ máa ti ń ṣẹlẹ̀ ìní o step aside ni wọ́n sọ wọ́n suspend wọ́n fún suspension o step aside náà kí wọ́n fi lọ yanjú ọ̀rọ̀ yìí nínú ilé yín wọ́n lè sọ máa lé lọ yanjú ara ẹ̀ go and clear yourself pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ pẹ̀lú àwọn family ẹ kẹ́ẹ̀dẹ̀ máa padà bọ̀ wá ìtí bàbá kábíyèsí dáhùn sí lọ́wọ́ gbogbo yín nù ẹjọ́ yìí sì ni bàbá kábíyèsí kọ́ ló kọ́ dá àwọn àyímọ̀ ti dá àwọn special committees on Islamic affairs wọ́n ti dá ẹjọ́ náà àwọn sọ̀wọ́n council tí bàbá wa ss ọ̀tọ̀ lóyìn bàbá wa àrí àgọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìtàwọn náà sọ nìyẹn kí bàbá wa Gandhi ó tó jọba which means ọ̀rọ̀ yìí ti ń bọ̀ tipẹ́tipẹ́ kí bàbá Gandhi ó tó jọba kí wọ́n lẹ́sẹ̀ bàbá Gandhi gbogbo investigation táwọn náà ṣe ń gbà táwọn náà dé kí ló táwọn yẹn máa ń sábò sí báyìí tèmi Yunus fún rẹ̀ náà fẹnu wí lórí mímbà nígbà tí bàbá kábíyèsí rí gbogbo dọ́kúmẹ́ntì tóun kó wá síwájú wọn bàbá kábíyèsí náà pẹ̀lú gbogbo ohun tí ń bẹ níwájú mi yìí o kálóòtọ́ ní bẹ́ẹ̀ sí èsì rọ o mo fún ọ ní 98% ń pọ̀ máa lé ní ọ lọ́mọ ṣe má mẹ́ lọ ó lóun dìde òun tó wá fẹ́ jáde bàbá kábíyèsí wá sọ pé Imam ẹ wá 99% mo fún ọ wípé kí ni o ọmọ alẹ́ ni ọ lọ́mọ ṣe má mọ́ ẹ lọ má bínú yìí kì í fún ẹ lọ́gọ́rùn-ún tán ni o ìwọ Yunus náà ló fẹnu ara ẹ wí náà àbí sọ wí sọ lẹ́nu ń jọrùn ni tí o ti mú kò lóko tó wí ni tí o máa tó ń sọ mọ́ ni I gave you 99% assurance ipò ọmọ alẹ́ ni ọ máa lọ wọn kì í fún yàn ní kì í fún yàn lọ́gọ́rùn-ún ni o ìbá fún ọ ní 100 ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ní kí àwọn tó mọ̀tàn tí wọ́n sì lè pa ìtàn tí wọ́n wá pa ìtàn yẹn tó ní kó wọ́n náà pa kan bó ti jẹ́ tó rí tàn pa wọ́n ní o mú ìyá rẹ̀ wá ìyá rẹ̀ náà wá àwọn náà ò rí tàn pa kí ló tẹ̀ ń dà wà láàmú nínú Ògbómọ̀ṣọ́ àbábá lé yín láwọn ò mọ̀ ọlọ́mọlé àwọn òdẹ mọ́ bàbá rẹ̀ bàbá mọ́jà àdílé yín láwọn ò mọ̀ ọlọ́mọlé àwọn ò mọ̀ bàbá rẹ̀ alága àdílé yín láwọn ò mọ̀ ọlọ́mọlé àwọn ò mọ̀ bàbá rẹ̀ torí tànábì Muhammad wọ́n dẹ̀ ló dánú ya step aside ká fi yanjú ọ̀rọ̀ yìí ọmọ méjì ń gbá wọn ń jà sí bọ́ọ̀lù Táyé Kẹ́hìndé wọ́n ń jà sí bọ́ọ̀lù àfìrẹ́ bá wọn yanjú ìjà yẹn afẹ́ bá wọn parí ìjà yẹn ipe kí ló dé èyí ní bọ́ọ̀lù mi ni kí ló dé Kẹ́hìndé náà ní bọ́ọ̀lù mi ni fẹ́ wàá gbé fún Kẹ́hìndé máa gbá lọ ká máa yanjú ọ̀rọ̀ àbánira Táyé máa gbá lọ ká máa yanjú ọ̀rọ̀ àgbàlagbà are yóò lọ yẹ gbé bọ́ọ̀lù náà wá yóò wá gba bọ́ọ̀lù ń dúró lọ́wọ́ wọn báyìí ó yà ìwọ rojọ́ bò ní bọ́ọ̀lù yìí ti jẹ́ bọ́ọ̀lù ti jẹ́ tiẹ̀ ó yà wọ́n náà rojọ́ bò ní bọ́ọ̀lù ti jẹ́ bọ́ọ̀lù ti jẹ́ tiẹ̀ tẹ́yìn bá lóhùn rà ni tẹ́yìn náà lóhùn rà ni ibo ni wọ́n ti ra tiẹ̀ mú wa nsọ lọ níbẹ̀ rìsíìtì tó fi ra ńkọ́ ibo ni wọ́n ti ra tiẹ̀ mú wa nsọ níbẹ̀ rìsíìtì tó fi ra ńkọ́ ìtí bàbá kábíyèsí fẹ́ ṣe nìyẹn tó ṣe ní step aside a lè máa yanjú ọ̀rọ̀ fẹ́yìn méjì kí wọ́n kan wá dúró lórí rẹ̀ pé wọ́n sì máa ṣe kinní ọ̀hún lọ no a gbọ́dọ̀ gbà kalẹ̀ lọ́wọ́ yìí méjèèjì káwá wá tí ń dí òótọ́ ọ̀rọ̀ check and balance ìní bàbá kábíyèsí fẹ́ ṣe tèmi tí bàbá kábíyèsí dáhùn sí nìyẹn pé fún wa di pé sọ̀hún fẹ́ dá ìjẹ̀sìn náà l'Ógbómọ̀ṣọ́ o sọ̀hún fẹ́ dá Ògbómọ̀ṣọ́ rú o sọ̀hún fẹ́ ṣe kinní kan o gbogbo àwọn àfáà tí wọ́n wá ó ń kálukú wọn sàárò tó ń sàárò òdodo gbogbo àwọn ìtìhádùn wa'izin fi biladi Yorùbá tí bàbá wa dé akéwùgbà gold tí wọ́n jẹ́ chairman àbí tí wọ́n jẹ́ amir fún wọ́n sáà wá wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ wá investigate àwọn náà dẹ̀ máa ti ń jẹ́ òdodo kí ló dé ẹjá kò ní díàbò sí àwọn ọmọ yìí sọ máa lúwá á ń bọ̀ sí wípé yóò jọ máa lé tó pèrè ẹ̀ ó wá fẹ́ ṣépè lórí mímbà ó wá ní tíwọ̀ ká jẹ́ pé ipò tí wọ́n wà ìwọ̀ fèrò débẹ̀ ni ìwò kì í sọ ọmọ ayáyá kí bàbá rẹ̀ mọ́ wà lùjánà tí bàbá rẹ̀ bá sọ ọmọ àlùjánà fún ọmọ wọ̀ ọmọ nàkà kí ló kàn pẹ̀lú bàbá rẹ̀ wà lùjánà kó wọná bàbá tèmi Ọlọ́run má jẹ́ ó wọná bàbá tèmi Ọlọ́run má jẹ́ ó wọná bàbá tí ọba àwọná ìtọ́ bá wù ọ ní kò fẹ́ máa rẹ̀ tọ́ fún bàbá rẹ̀ òun á ń sépè fókù tó ti kú pé ẹ̀kọ́ lọ́run ó fèrò débẹ̀ ni ta ni ò gọ̀ tàbí ta ló gọ̀ ṣé mo ṣe ń búra nìyẹn ṣé bí Islam ṣe ní ká búra nìyẹn ìdí Islam sọ ní wípé tó bá rí báyìí ó ní ọyá tàn án lọ ẹ wá náà di àwọn àbùnà àná ká pe àwọn ọmọ wa ká pe ìyàwó wa ká pe àwọn mọ̀lẹ́bí wa àwọn tó súnmọ́ wa wà á ń fúsà náà àtẹ̀mí ara gangan wà náà tẹ́hìn káwá ṣe kíni káwá sọ̀rọ̀ yìí fún mọ̀nẹ́jì aláàánátàláhí alàkàzìbín awàlàzọ́límìn ká sọ pé ìbínú Ọlọ́run ibi dandan Ọlọ́run ìgbẹ́jìnà sí kí Ọlọ́run kó máa bẹ́ẹ̀ tí bá ń sàbò sí ìwọ ò ṣe fọmọ ẹ ṣépè ó ṣe fi rẹ ẹ ṣépè ó ṣe fìyàwó ẹ ṣépè
ó sì fa mọ̀lẹ́bí ẹ̀ sí pé ó wà sí pé fún òkú tó ti kú tí mẹ́nu sáré tẹ́nìkan ò mọ̀ kò tó wà orí wa kú ló pé ni. Are we all daft? Bẹ́ẹ̀yàn bá fẹ́ yanjú ọ̀rọ̀ bí wọ́n ti máa yanjú ẹ̀ iná bàbá kábíyèsí fẹ́ yanjú ẹ̀ wípé kí ni step aside ni wọ́n sọ wọn láwọn sọ pé àwọn fún suspension náà wọn láwọn yọ wọn láwọn rìtáyà rẹ̀ kẹ́ ẹ fi yanjú ọ̀rọ̀ yìí ṣèbí lẹ́yìn ìgbà náà ló sọ pé bàbá Sàkàbà lógun padà lọ bá bàbá kábíyèsí tó ń sì dọ̀bálẹ̀ pé kí wọ́n dákun kó ń fáwọn lọ́sẹ̀ méjì káwọn fi yanjú ọ̀rọ̀ yìí kó jẹ́ kó máa kírun lọ láti jọ ọ̀sẹ̀ méjì tí wá pé tó ti lé tọ́dún kan tó ti gùn lórí sọ́kọ̀ àlọ́ bá kábíyèsí pé báyìí lórí mọ́ bàbá kábíyèsí ń pàṣẹ ẹ̀ ń yí padà ẹ̀ sẹ́yìn kọ́lẹ̀ ń dàdúrú alẹ́bí sọ káàkiri asọ́pọ̀ máa bẹ̀ náà ní ọlọ́ọ̀tọ́ tó o sì ní gbogbo ẹ̀rí lọ́wọ́ àtàwọn tí ń tẹ̀lé ọ náà ìfẹ́ sọ̀rọ̀ aburú but sáwọn tí ń tẹ̀lé ọ orí tiwọn náà ti kú yẹ́nyẹ́ ni àbí oògùn tó o ní iná ló ń lò fún gbogbo wọn tí wọn fi wá rìnà rí tí ń dòdòdó má ọkùnrin Taofik nígbà ẹni Prince Taofik Adégòkè yìí ṣe ní bí ó ṣe nílàákàyè tí mò ń wò pé bí yóò nílàákàyè díẹ̀ yìí kò wá lè ronú tọ́mọ yín méjì bá ń jà nínú ilé síbí tó ẹni ó yà ìwọ máa jẹun lọ ká máa bá yín yanjú ọ̀rọ̀ wọn kì í dájọ́ bẹ́yẹn náà wọn ò ní dájọ́ bẹ́yẹn bágbà ayé ó ti da inú bàbá kábíyèsí ti fẹ́ da ibẹ̀ kí ni ẹ ṣe kí ni step aside ẹ ti mọ́sálásí ìgbà tó o bá fẹ́ kẹ́lómi ò kírun bẹ́ẹ̀ ó yẹ ẹ̀ tí ipa kẹ́nìbọ̀dì má kírun bẹ́ẹ̀ láàrin oṣù kan àbí láàrin ọ̀sẹ̀ méjì àbí láàrin ọ̀sẹ̀ kan káàkiri yanjú ọ̀rọ̀ yìí ṣé mọ́sálásí ilé yín ni ṣe tó bá yẹ pé o tẹ̀ àsọpọ̀ ọmọlẹ́ ayélujára ni ọ bọ́ sínú mọ́sálásí inú ayélujára kó lọ́mọ kírun bẹ́ẹ̀ mọ́sálásí ọjà agbóyè mọ́sálásí Ṣọ̀ún ni mọ́sálásí àfin bàbá Ṣọ̀ún ni gbogbo authority lórí mọ́sálásí yẹn bàbá Ṣọ̀ún ló ní inú fà tó jẹ́ pé àwọn náà ń fìyàn joyè níbẹ̀ àwọn náà ń wéyàn láwà ní níbẹ̀ gbogbo ẹni tí ó bá joyè inú mọ́sálásí yẹn ààfin bàbá Ṣọ̀ún ní ti ń wá bẹ́ẹ̀ bá fẹ́ joyè inú Ansarudeen ẹ lọ jẹ́ bẹ́ẹ̀ bá ṣe máa ń jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ joyè inú Nurudeen ẹ lọ jẹ́ bẹ́ẹ̀ bá ṣe máa ń jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ joyè inú Nasrat ẹ lọ joyè inú Nasrat yìí bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ ẹ bá fẹ́ joyè inú Kọ̀ríb ẹ lọ joyè inú Kọ̀ríb yìí bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ kó láti bá fẹ́ joyè Tìjàníyà ẹ lọ joyè Tìjàníyà yìí bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ bẹ́ẹ̀ yìí bá fẹ́ joyè Kọ̀dìríyà ẹ lọ joyè Kọ̀dìríyà yìí bẹ́ẹ̀ ṣe fi ń jẹ́ nínú ìjọ yín ṣùgbọ́n tẹ́ ẹ bá joyè Central Mosque ìlú èyí ṣe lóògùn ọ̀ṣọ́ nìkan inú ààfin iná ti ń fìyàn joyè rẹ̀ inú ààfin iná ti ń pò náà pé lágbájá báyìí àfijoyè báyìí inú ààfin náà ti wé láwà ní ẹ̀ inú ààfin náà ti fún ní certificate inú ààfin inú wọn ti fún ní certificate ẹjẹ́ kò ní di àbòsí alábòsí ò ní jèrè gbogbo ẹ tí máa ń ṣàbòsí lórí ọ̀rọ̀ ìmọ̀ọ́mọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí wọn ò ní jèrè ìrántí àwọn náà ò tún ní jèrè nínú àwọn loyalist tọ́lé ni mí nígbà òfìsẹ̀ èdè I'm his fans to the core fans ẹ̀ ni mí pín tí mo sì máa ń tẹ̀lé káàkiri fáwọn òde tó bá ní tọ́lọ̀ ń bá ní kí n ráyè tèmi náà busy tó wá dẹ̀ ń sọ̀rọ̀ mo máa ń ṣe kí ni màá máa gbé wá sí ẹ̀ tèmi náà tún máa bá a ṣíà rẹ̀ tí n bá ń ṣe lecture níjọ́ Friday màá tún máa ṣàdúrà fún kódà tí n bá lẹ́nu tó fẹ́ fà ẹnu àbùkù kan máa sọ pé àìrọ̀ o bàbá ni o kódà kò bá àjọ ọmọdé jù bẹ́ẹ̀ lọ ó ti wà láyé àwọn àgbàlagbà bàbá ìmáàmù ni láàkìn ìgbà tí mo rí wípé kí ni àbòsí ní ń ṣe orí àbòsí ló wà kò sí lórí òótọ́ aláṣẹ kí ni aláti palẹ̀ Islam yìí ṣẹ̀sìn àbòsí ànábì kan sọ pé ànábì ní onzo akhaka zaliman aw mazluman ràn ọmọ ìyá rẹ alábòsí ràn án ṣe ọmọ ìyá rẹ tó ń ṣàbòsí fún ràn án ṣe àkọ́kọ́ lẹni tó ṣàbòsí fún yàn ràn án ṣe ẹ̀kẹ́ lẹni tó ṣàbòsí fún ràn òun náà ṣe àwọn sàhábà sọ pé àmà nanzuruhu mazluman agbọ́ ti ká ran ẹni tí wọ́n ṣàbòsí fún ṣe fàkẹ́fà nanzuruhu zaliman bó o láṣẹ ran alábòsí ṣe sáàkùn náà lórí bí ṣe ń ṣàbòsí náà ní kókó máa ṣe ń so ànábì ní ra bẹ́ẹ̀ kọ́ táàkùtù fákọ̀ yàdá o ẹ̀nàwó ẹ̀fọ́ ìta alábòsí ní ẹjẹ́ yóò máa ṣe bí ẹjẹ́ yóò mọ òbílẹ̀jẹ́ ẹjẹ́ ká yóò mọ òpùrọ́ ìntàwà ń ṣe nìyẹn olóríire ni mí mi ò dẹ̀ kí ń bínú oríire anybody
gbogbo ayé ló mọ̀ ní pẹ̀lú yẹn mo mọ iye oríire mo mọ pàtàkì oríire ẹgbẹ́ mi ìkún wa ní máa ṣe kí wọ́n máa wá ṣe kéèta rẹ̀ láyé ọba tó ṣe fún lèmi ní ogun sókè sí pé àwọ̀ ló ṣe fún lágbájá ṣe tèmi náà fún mi ìní mo fi ń bẹ náà fún Alhaji wa Mansur Ejide nípa àdákọ yín nípa rí ọ̀rọ̀ yìí nígbà tọ́rọ̀ yìí lọ sí parí wípé èmi ò sí inú àwọn tí ń sọ pé kọ́lá yín ó parun o àmọ́ bó bá wá jẹ́ pé lórí àbòsí náà lẹ́fẹ́ dúró sí pẹ̀lú gbogbo ẹsẹ̀ padà ti hàn tó nítorí bá wọ Ọlọ́run tọ́lọ́run máa ń ṣe fún àwọn èèyàn èrò ẹjọ́ tọ́lọ́run máa ń dá àwọn èèyàn kọ́lọ́run bá dá ẹ̀yin náà èyí ní sẹ́pẹ̀ àmọ́ lórí bẹ́ẹ̀ ti ṣe ibò lórí bẹ́ẹ̀ ti ń ṣe nílò Ògbómọ̀ṣọ́ yìí ẹ̀san téèyàn máa ń gbà lórí ẹ̀ Ọlọ́run kó bá wa san yín lọ́pọ̀ 10 kó bá wa san yín lọ́pọ̀ 100 kó bá wa san yín lọ́pọ̀ 1000 kó bá wa san yín ní àìmọye lọ́pọ̀ kó wá má san yín nìkan kó san yín tààrọ́mọdọ́mọ yín àlùbáríkà bíbí sáyé Ànábì Muhammad èyí tẹ́mi náà ń ṣe yìí ká ní mo fi ń wá ìbàjẹ́ fún Ògbómọ̀ṣọ́ ni ẹ̀san téèyàn máa ń gbà lórí ẹ̀ kọ́lọ́run kó san mí ní lọ́pọ̀ 10 kó san mí ní lọ́pọ̀ 100 kó san mí ní lọ́pọ̀ 1000 kó san mí ní lọ́pọ̀ àìmọye àtẹ̀mí àti gbogbo tí ń jẹ́ àrọ́mọdọ́mọ mi ká jẹ́ pé dáadáa náà ni mò ń ṣe kọ́lọ́run kó san mí ní mo ti sọ́hun náà ká ní dáadáa wálẹ̀ yìí náà ń ṣe kọ́lọ́run kó san yín náà ní mo ti sọ́hun náà ní dáadáa bẹ́ẹ̀ àlùbáríkà Ànábì Muhammad níwájú Ọlọ́run lẹ́ẹ̀kan sí nígbà tọ́rọ̀ yìí ń parí lọ àwọn kan jáde ìfẹ́kẹ́lẹ̀ igun mọ́ bóyá kí n stop ẹ̀ báyìí àwọn kan jáde wọ́n pera wọn ní wọ́n gbé lẹ́tà kan jáde wọ́n wá sọ pé àwọn táwọn gbé lẹ́tà yìí jáde o àwọn Special Committee on Islamic Affairs mo fẹ́ sọ̀rọ̀ lórí tiwọn náà kí n tó round up program yìí wọ́n sọ wípé Ògbómọ̀ṣọ́ youth kìíní kan màá gbé kìíní yẹn jáde nísìnyí òun nìyí lóòótọ́ ẹ̀ nírí but kankan fi hàn yín kẹ́lẹ́ mọ̀ wípé irọ́ kọ́ mi ò dẹ̀ mọ́fègè wá kò tiẹ̀ ṣó rárá òun nìyí ó yẹ kẹ́lẹ́ rí kàbá yìí Ògbómọ̀ṣọ́ Muslim youth àwọn ni wọ́n gbé lẹ́tà yìí jáde nítorí ń bẹ lórí lẹ́tà yẹn àwọn tí wọ́n láwọn kọ lẹ́tà yìí wọ́n ní àwọn Special Committee on Islamic Affairs Ògbómọ̀ṣọ́ zone mo wá ní kí n bi wọ́n pé àwọn special committees wo ìní ṣé special committees èyí tí ààrẹ mùsùlùmí jẹ́ chairman fún sóhun ni ṣé special committees èyí tí aṣojú mùsùlùmí wà sóhun ni ṣé special committees èyí tí balógun mùsùlùmí wà sóhun ni ṣé special committees èyí tí bàbá wa Open Salahu wà sóhun lè tẹ́yìn náà gbé jáde yìí ṣé special committees èyí tí Alhaji wa Abdulaziz kí ló kọ ẹ̀ town planning bàbá town planning ṣé èyí tí wọ́n wà sóhun náà lè tẹ́yìn náà gbé jáde yìí torí lè fúlù gbogbo ayé tẹ́ bá fẹ́ máa fúlù àwọn èèyàn lórí social media lè fúlù gbogbo ayé o special committees àwọn bàbá yìí àwọn kọ́ ni wọ́n sáyìn eré yìí o special committee èwo lẹ́yìn ibo lẹ ti kó jọ talẹ́ni tó sáyìn yín talẹ́ni tó assign yín talẹ́ni tó approve yín ẹ wá sọ wípé the grand imam must not go wípé ẹ̀yin wípé kí imam máa lọ by few Muslim leaders ló ní kí imam máa lọ kí afa Yunus àkọlé á máa lọ ẹgbẹ́ máa kàwọn few Muslim leaders yẹn fún yín o gbogbo jàmáà gbogbo ayé kẹrí wọn o nínú àwọn few Muslim leaders yẹn òun ni gbogbo àwọn Special Committee on Islamic Affairs Ògbómọ̀ṣọ́ wà o tí bàbá wa rẹ̀ ń jẹ́ tí wọ́n jẹ́ chairman fún nínú àwọn few kí ló kọ ẹ̀ Muslim leaders yẹn ìní gbogbo àwọn àyímà wà o àyímà local government mara àwọn nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ìmáàmù tí ń kí jímà l'Ògbómọ̀ṣọ́ nínú àwọn few Muslim leaders yẹn ìní wọn o àwọn few Muslim leaders gbogbo àwọn àyímà wọ́n wà in support of pé intitọ́lé àwà yìí orí àbòsí ni kókó mbẹ́ o ṣe mẹ́ka wọ́n sọ́sà nínú àwọn few Muslim leaders yìí nínú wọn ni Imam Nkan kó tó di pé kangaroo ètò dálẹ̀ yìí tábà Yunus àṣẹ ìdálẹ̀ yìí kó tó tẹ̀ ìdá tiẹ̀ lẹ̀ bàbá wa adánásí àgbà ṣé o Kozim bàbá wa arọ́wà bàbá wa kí ló kọ ẹ̀ Chief Ladan bàbá wa Mufasiru àgbà kí ni gbogbo ẹni tí ò tiẹ̀ yẹ kókó lẹ́yìn àfa àkọlé aláyé Mufasiru àgbà ló Ògbómọ̀ṣọ́ ni bàbá wa Sheikh Abdul Gani Ayébàtà because wọ́n lówó wọn láwà ní tó bá jẹ́ pé wọ́n ní ó yẹ kó ku èèyàn kan máa yàn bàbá yìí ló yẹ kó kù mọ́ tí bàbá yìí ń bẹ pẹ̀lú ẹ̀ mọ́ nítorí kíni nítorí àbòsí nínú àwọn few Muslim leaders nínú làwọn tí mo ń kà yìí o
nínú wọn òun ni kí ló kọ ẹ wà o ẹ mo ti dákọ bàbá pàkó yìí la ilaha illallah nínú àwọn few muslim leaders yìí nínú wọn ni gbogbo àwọn olóyè mùsùlùmí ààfin àwọn olóyè bàbá wa Ṣọ̀ún tó jẹ́ mùsùlùmí gbogbo wọn nínú àwọn few muslim leaders yìí ni o dákun torí Ọlọ́run mo fẹ́ kó ka àwọn muslim leaders nínú ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n lóyè ní oyè Islam tó ń dẹ̀ lóyè ààfin tí wọ́n ń bẹ lẹ́yìn ìwọ àfáà Yunusa ìran àwọn bloggers ẹ̀ jáde kán wá kà wọ́n bẹ́ẹ̀ bí náà ṣe kà wọ́n tí mo kà yìí nínú àwọn few muslim leaders nínú wọn ni mufti Diyar liwilayati Ọ̀yọ́ àmàjàwárà mufti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú àwọn few muslim leaders yẹn ni o nínú àwọn few muslim leaders yẹn nínú wọn náà ni faharul ulama gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wà o nínú àwọn few muslim leaders yẹn nínú wọn náà ni mukadamul wa'izin gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wà o àníṣe alábòsí ò ní jèrè kódà àwọn tí ń tẹ̀lé ní òní fèrè jẹ̀kọ́ ẹ gbọ́ alábòsí kò ní jèrè àwọn tí wọ́n ń tẹ̀lé náà wọn ní sékíní wọn ò ní fèrè jẹ̀kọ́ èmi wá ń sọ fún yín lónìí bí kún lóko ni bí tàkúté ló lóko ni ìpàdé dojú àlà ṣebí o ti gbé bàbá kábíyèsí lọ sí kílókò ẹ̀ sí kóòtù o dẹ̀ tí lóòkì ń sọ olóyè ààfin wọn à ń gbọ́ ẹ wọ́n fẹ́ máa gbọ́ ẹjọ́ yẹn báyìí àbí àwùjọ tí ó sọ̀kalẹ̀ sí ẹni ó mòfin òun ni ọba wa ẹni ó sì mòfin òun náà ni gbogbo àwa tá ń tẹ̀lé wọn a ní rú òfin yẹn ẹ gbọ́ a ní sékíní a ní rú òfin yẹn náà làwa náà ń dúró dè ìdájọ́ ilé ẹjọ́ náà láti kíni ìlà ń dúró dè Ọlọ́run kó má sá fi lóògùn sọ láyà balẹ̀ bàbá wa Ṣọ̀ún Ọlọ́run kó bá wa fi wọ́n ní àyà balẹ̀ gbogbo àwa mùsùlùmí tá a wà nídìí òótọ́ tá a sì ń gbá kùtì bó gbọ́n sóṣe máa gá sí Ọlọ́run kó fi wà náà láyà balẹ̀ wala la ilaha illallah wala Muhammadu rasulullah bàbá Fadilatu Sheikh Habibullah Ahmad Tijani Ayilara tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún ààfin bàbá wa Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kó jẹ́ kẹ́ pẹ́ fún wa o Ọlọ́run má da ìgbà wọ́n yín lọ́wọ́ àpadà sí aburú àpadà sí ìgbà Ọlọ́run dákun má fi sàdánwò fún yín o má fàìsàn ṣe yín Ọlọ́run o dákun Ọlọ́run má ṣe yín ní ọ̀fọ̀ tí ó ṣẹ̀ wá nísìn o àlùbáríkà nẹ́bì níwájú Ọlọ́run in tí ó dé bá yín táwọn ọ̀tá yín ó fi máa rẹ́rìn láti ṣe yẹ̀yẹ́ yín Ọlọ́run ò ní gbé bá yín ìtọ́lọ́wọ́ máa ṣe fún yín lójoojúmọ́ táwọn ọ̀tá yín ó fi máa doríkodò tí wọ́n máa sunkún iná Ọlọ́run bó máa ṣe fún yín ìtọ́lọ́wọ́ wa máa ṣe fún yín táwọn àtàdé olólùfẹ́ yín náà táàfù wá doríkodò pé ìwọ wá tún lè léyìn Ọlọ́run ò ní gbé èkó yín ládàáwò ìtọ́lọ́wọ́ máa ṣe fún yín tí wọ́n fi máa dùn pé alhamdulilayi ìlọ́lọ́wọ́ mọ̀ gbé kò yín àlùbáríkà náà bí níwájú Ọlọ́run bí mo ti wá tọrọ ẹ̀ fún yín Ọlọ́run jó rẹ̀ gbogbo àwọn loyalist yín tó ń bẹ ní kábínẹ̀tì yín kó dẹ̀ rí bẹ́ẹ̀ fẹ́mi náà àlùbáríkà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ bá wo ètò yìí ojú tẹ́ fi ń wò wá Ọlọ́run ní jẹ́ kójú náà fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá Ọlọ́run ní di etí náà o owó tẹ́ fi ń ra data Ọlọ́run ò ní jẹ́ kí owó náà tán lọ́wọ́ yín àpò yín ò ní gbẹ o àlùbáríkà nẹ́bì níwájú Ọlọ́run wala la hawla wala quwwata illa billah gbogbo àwa tá ń bẹ nídìí kí ìlú Ògbómọ̀ṣọ́ máa ga Ọlọ́run mọ́sà gbé wa ga bàbá wa bá Ṣọ̀ún Ọlọ́run gbé yín ga o Ọlọ́run gbọ́ bá ga pẹ̀lú àwọn tó ga má rọ́bà ní ilẹ̀ máwọn tó rí lẹ̀ wàrọ̀ fanahu ma kàná àlè iyẹ̀ ní yẹ̀yẹ̀ lé kó yọ̀bá kalẹ̀ ìrọ̀ní ràdàbà kó rọ̀bà lọ́rùn aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkèrè ọwọ́ ọ̀la ọba àtòkèrè ọwọ́ ọ̀la ọba àtòkèrè ọ̀la ọba àtòkèrè ọ̀la ọba àtòkèrè ẹjẹ́ ìfẹ́ yìí lẹ́kún àmúsà kọ́kù ká aláhùn yáṣù àmúsà kọ́kù ilé ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí ilé ọ̀gẹ́rẹ́ alákòyíká ẹni bá pèrí ọba wa láìdá ilẹ̀ lanu kó mi àgbé wọn lọ ẹni bá porí wa láìdá ilẹ̀ lanu kó máa gbé wọn lọ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.